ọ̀rọ̀ tẹ́ sọ ó ṣe ń dùn yín ló ń dùn àwa náà torí bàbá yìí ṣẹ̀ ṣe oyè tán ni oyè tó dẹ̀ ṣe everybody ló jẹ lómu ìyẹn ní bára sílẹ̀ náà kí wá ní ìfẹ́ tẹ́ ní sí Hamburger tẹ́ fi sọ̀rọ̀ gbogbo báyìí àti pé ìfẹ́ wo ni wọ́n ní sí tó jẹ́ pé bàbá dé pàtí wọ́n máa ń kí gbogbo wa jẹ́ pé wọ́n pa ìfẹ́ wo lọ ní sí. ẹ ṣe olóòtú tẹ̀rí ọ̀rọ̀ tí mo ti ẹ̀ ń sọ yìí mo inú mi dùn pé inú TV ni àwọn èèyàn pọ̀ gan lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n á ti máa bá mi sẹ́ǹdì ẹ̀ sí Oluomo bẹ́ẹ̀ kó ti máa rí káàkiri nítorí bóyá mo ti kú mo nílé sọ̀rọ̀ báyìí o mo nílé sọ̀rọ̀ báyìí ìgbà tó di lánàá ẹ má bínú ló di lánàá a ṣe rálì ní fisu adé ibi tó ti ń ṣiṣẹ́ National Union a lọ sí House of Assembly a rí speaker House of Assembly gbogbo bá a sọ̀rọ̀ ọbẹ̀ wá torí a sọ̀rọ̀ ìgbà ẹni tó kù yìí ìfẹ́ ta ní sí ẹni tó kù yìí ó ń carry many people million people àwọn tó gbọ́ ìsì tí ẹni ìfilẹ̀ ìyàwó ọmọ ta ló fẹ́ bọ́ wọn àwọn bọ́ìsì tó filẹ̀ náà ta ló fẹ́ bọ́ wọn so ẹni yìí àdúgbò tá a ti ń sọ̀rọ̀ yìí ẹni yìí ló ṣe náà síbẹ̀ jẹ́ ẹni ẹ̀ ló máa ń ṣe náà látijọ́ tó ti kú inú òtàn ládùúgbò yìí mọ́ street light ò sí mọ́ so ẹni tó kù yìí ẹ jọ ìkọ́ta wá fẹ́ káwọn ìjọba wa ṣe nísìn látòrí Bọ́lá Ahmed Tinubu ọmọ olóde òde Hamburger gbogbo House of Assembly bàbá wa pé chairman NURTW Hamburger ò lè kú tán káwọn Musiliu àwọn sáré àwọn pápì kọ́ máa gbowó nílùú Òṣòdì o kọ́ máa mú owó yẹn kọ́ máa sẹ́ǹdì ẹ̀ sáwọn ọlọ́pàá kọ́ tó máa fi ṣe kéèsì kọ́ bá pè wọ́n kọ́ bá mọ̀ kọ́ tó máa ṣe sọ̀rọ̀ National Union Òṣòdì àwọn tó dẹ̀ pa Rasaq Hamburger tọ́pa sí Olúwo ẹjọ́ CP owó ṣe ní Fatai àmọ́ pé ẹ dúró pẹ̀lú wa ẹjọ́ ẹ bá mọ̀ kọ́ tó máa ṣe sí nítorí ó ti ń sọ ipò òun ti sẹ́ǹdì owó ipò nǹkan tó wá ṣe tì ilẹ̀ ló máa gbé ó dẹ̀ ṣẹlẹ̀ nígbà tẹ́ sí Olúwo náà kó má tún ṣẹlẹ̀ ń sìn ẹ̀yin ìjọba ẹ bá àmọ́ kọ́tà máa ṣe sí ẹjọ́ abẹ́yìn ni èmi ìdẹ́rẹ̀ mo dẹ̀ ń bẹ Oluomo Musiliu àtàwọn sáré àwọn pápì kó má pa mí o bàbá mi pé o ó ní pé mi nìkan ló kù àwa mẹ́ta ẹ sí Olúwo Hamburger àtèmi ó ti pẹ́ sí Olúwo o ó ti pa Hamburger o ó ní èmi nìkan ló kù o ẹ̀jẹ̀ bá ń bẹ mò ń dọ̀bálẹ̀ fún ni o àtàwọn ẹmẹgbẹ́ kó má pa mí o ẹ̀jẹ̀ bá ń bẹ Musiliu MC tó bá dúró báyìí àtàwọn ẹgbẹ́ màá sọ àwọn tiẹ̀ ìmítìtọ̀ ṣe tọkọrúkọ àwọn tó fẹ́ pa màá dárúkọ ẹ̀ fún face to face àwọn tiẹ̀ tó sọ fún mi mítìwá tó ti ṣe ẹjọ́ mò ń bẹ ni o kó má pa mí o mo ní family mo dẹ̀ náwọn èèyàn ara mo ní èèyàn ẹ ṣe. the last question tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé Hamburger gangan fúnra ẹ̀ ló sì jẹ́ gómìnà ti sè yàtọ̀ sí olórí aṣíwájú kí lẹ́gbẹ́ jẹ́ kó ṣe ní múmẹ́ǹtì fún yín nígbà tó ṣẹlẹ̀. ok ìkọ́ tá a fẹ́ kí ọlọ́rẹ́bù ọ̀gá wa ṣe Hamburger nítorí ẹ̀ náà la ṣe lọ́bẹ̀ lánàá bọ́tà àrí spíkà ìkọ́ tá a fẹ́ ṣe kó wọ́n wá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ni pé Òṣòdì National Union tó ti ń ṣe tó fi ń rí owó tó fi ń ṣe kiri kọ́ bá stop iṣẹ́ yẹn náà kọ́ jẹ́ kí àwọn National Union gbaṣẹ́ wọn ní Òṣòdì general nítorí inú wo ò lè dùn kọ́ máa gba owó kọ́ máa ṣiṣẹ́ káwọn tó pa káwọn máa wò wọ́n àdé nítorí àwọn ò nágbára so nǹkan tá a fẹ́ kábọ̀dé ṣe fún wa kọ́dọ̀ bá a mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo àwọn tó pa Hamburger tó pa sí Olúwo nǹkan tá a fẹ́ kọ́ ṣe point méjì tá a fẹ́ kọ́ ṣe fún wa nìyẹn. orúkọ tèmi ni Adédìgbà Adépégbà Adébáre ọmọ bíbí ìlú Òṣòdì aka Taloskibo. Seriously, we need to address some issues going on in our videos. We discover people are watching our videos, and you guys, if you to subscribe. We are going through hell. One will go to Abeokuta, we'll go to Ibadan, we'll go to so many places. It's not easy. You want the video finish now, you just watch it. Some people don't even like, you don't even comment, you just go ping. With all my saying, some of you will not stay, will like, please, meet that person, come and talk. If I tell you all about my experience, where I'm just coming from, you guys will pity for me. You know what? What this video, no subscribe, okay? Just go. I beg no face, please subscribe. Please, don't be just subscribe.